ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Lónìí, àròkọ pípa ni a ṣe wà láti ṣiṣẹ́ lé lórí. Lónìí, a fẹ́ sọ̀rọ̀ nípa ìdí tí àwọn baba ńlá wa fi máa ń pa àròkọ ní ayé àtijọ́ àti oríṣiríṣi àròkọ àti ìtumọ̀ wọn. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ìdí tí a fi ń pa àròkọ ní ayé àtijọ́, àkọ́kọ́ ni láti pa ọ̀rọ̀ àṣírí mọ́ torí àròkọ yẹn ó jẹ́ ọ̀nà ọ̀rọ̀ àṣírí tí a fẹ́ kí ẹnìkan kó gbọ́ tàbí kí ó mọ̀. Ìkejì ni láti bá ẹni tó wà níbòmíràn tàbí ìlú òdìkejì sọ̀rọ̀ àṣírí. Ẹni tó wà nílùú òdìkejì tí wọ́n jọ sílẹ̀ gbára wọn láti fi sọ ọ̀rọ̀ àṣírí. Ìkẹta ni láti fi bo àṣírí ẹgbẹ́ ìmùlẹ̀ ní ojú ọ̀gbẹ̀rì. Ẹgbẹ́ ìmùlẹ̀, àwọn tí wọ́n ti wà nínú ẹgbẹ́ kan tí ẹni tí kò sí nínú ẹgbẹ́ yẹn bá wà nítòsí tó bá ń sọ̀rọ̀ fún pẹ̀lú àròkọ pípa, ẹni tí kò sí nínú ẹgbẹ́ yẹn kò ní mọ ìtumọ̀ nǹkan tí wọ́n ń sọ. Ìkẹrin ni láti yọ ènìyàn nínú ewu. Tí wọ́n bá rí ẹni tó wà nínú ewu tàbí nínú wàhálà, wọ́n á pa àròkọ ránṣẹ́ sí irú ẹni bẹ́ẹ̀. Ìkarùn ni láti mọ olóye àti ọlọ́gbọ́n ènìyàn. Ìyẹn ni pé láti mọ̀ bóyá ẹni tí àwọn ń bá sọ̀rọ̀ bí ó jẹ́ olóye ènìyàn àtàbí ẹni tí ó ní ọgbọ́n nínú. Oríṣiríṣi àmì ni àwọn baba ńlá wa fi máa ń pa àròkọ ní ayé àtijọ́. Àkọ́kọ́, ìkarahun ìgbín, ìyẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní báyìí, ẹ jẹ́ ká lọ wo àmì àròkọ pípa àti ìtumọ̀ wọn ní ayé àtijọ́. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ ti ń wo fídíò mi, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi túbọ̀ máa like fídíò mi, subscribe kí ẹ sì tan aago yẹn tí n bá ti ṣe fídíò báyìí, àwọn YouTube wọ́n á tètè gbé wá fún yín. Ní kíá ní báyìí, ẹ jẹ́ ká lọ wo oríṣiríṣi àmì àròkọ ní ayé àtijọ́. Ní báyìí, àmì ìparòkọ ní ayé àtijọ́ àti ìtumọ̀ wọn òun ló kàn báyìí. Àkọ́kọ́, owó ẹyọ. Ẹni náà ti di ẹni ìtanù tó túmọ̀ sí wípé wọn ò fẹ́ rí ẹni náà ní ìtòsí mọ́. Ìkarahun ìgbín, ìfẹ́ níní, ọkàn rẹ̀ ń fa ẹnìkan. Ọkàn yẹn ó lè jẹ́ pé ó ti pẹ́ tó ti rí. A ní ọkàn ẹni báyìí dẹ̀ ń fà mí o. Ìyẹn ni pé mo fẹ́ rí ẹni báyìí. Ìyẹ́, wá kíákíá, ìjà ti parí. Lẹ́yìn náà, ìyẹ́ ayé kò tọ́, ṣọ́ra láti sọ̀rọ̀ tó túmọ̀ sí pé kò kí ń ṣe gbogbo ibi lèèyàn ti lè sọ̀rọ̀. Nígbà mìíràn, wàá dákẹ́ ẹnu tó bá yẹ kó bá rí bí àgbàlagbà mẹ́ta tó ń sọ̀rọ̀ tàbí ibi tó bá ti mọ̀ pé kò ṣeé sọ ọ̀rọ̀ àṣírí. Wàá dákẹ́. Lẹ́yìn tó tẹ̀lé ni idle fruit làwọn olóyìnbó máa ń pè. Àwa Yorùbá náà a máa ń pè ní àìdán. Ìtumọ̀ ẹ̀ ni pé wàá sọ gbèsè ẹni kíákíá, gbèsè tó jẹ́ wàá sọ ní kíákíá. Èyí tó tẹ̀lé ni àjókù òwú. Ikú tàbí ewu wà ní ìtòsí. Má lọ síbẹ̀ yẹn o. Ikú tàbí ewu ó wà ní ìtòsí. Awo ojú ìlú, gbogbo ayé ti mọ̀ tó túmọ̀ sí pé kì í ṣe àṣírí mọ́. Awé obì, ọ̀rọ̀ ti yanjú, a lè máa ṣe ọ̀rọ̀ wa padà. Àwọn àmì ìparòkọ yìí ó pọ̀ rẹpẹtẹ, mo kàn mú díẹ̀ nínú wọn ni. Tí ẹ bá fẹ́ kí n ṣiṣẹ́ lórí ìtókù ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi, ẹ bá mi kọ sórí nínú comment pé a fẹ́ mọ̀ sí nípa ẹ̀. Mo ti ṣetán láti ṣe fídíò náà jáde fún yín. Tó ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi, kì í dùn kó pọ̀. Ṣókí òun náà ni ọbẹ̀ oge. Níbí òun la ti máa dúró fún ti iṣẹ́ ti tòní. Títí ìgbà míì tí a tún máa fi pàdé. Ire o.